Bàbá àkànbẹ́ńbí ọba àkànbẹ́ńbí ọba àkànbẹ́ tí ò sí ní. Ó lè jẹ́ pé àwọn ọba fẹ́ẹ́ ká mọ fún tọrọ ọba lẹ̀ Yorùbá ni wọ́n. Bàbá àkànbẹ́ńbí ọba orílẹ̀ kẹta ọba tí èèyàn mọ̀ sí tábìlì kí Yorùbá mọ̀ jẹ́ ká mọ̀ sọ̀pá ká mọ̀ fún àlọ́ba ni. Nígbà tí mo wà nínú ẹ̀wọ̀n ní Bẹ̀nẹ̀, Buratai ni Buhari sáré sọ di ambassador ìjọba ọmọ mi sílẹ̀ Bẹ̀nẹ̀. Buratai wá pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá jọ ó lóun fẹ́ bá wọn ṣe mítìn. Kábíyèsí ilé oníyẹ́kẹ́sà sọ fún wọn nínú mítìn yẹn pé mò ń bọ̀ fúnra mi live nínú prison of misi lórí YouTube àbí lórí Facebook. Kábíyèsí ń sọ oníyẹ́kẹ́sà sọ bẹ́ẹ̀ pé gbogbo àwọn ọba tá a jókòó mi tẹ̀ pé tá a jọba ilẹ̀ Yorùbá. Ó ní mítìn kìlẹ̀ fẹ́ bá wa ṣe. Ẹ lọ sílé ọmọ wa Sunday Igboho ẹ lọ balẹ̀ ẹ̀gẹ́ ẹ pẹ̀gbọ́n ẹ kọ̀rẹ́ ẹ gba gbọdúkẹ́ ẹ̀jẹ̀ ẹ tì mọ́lẹ́ Bẹ̀nẹ̀ ẹ wá pè wá sí mítìn fi ká mọ̀ sí mítìn. Ó ní mítìn kìlẹ̀ fẹ́ sí ẹ lọ fọmọ wálẹ̀ kẹ́ẹ̀dẹ̀ rí ìṣòkú àwọn tẹ́ padà nù. That is why mo sọ pé mo jà bú àwọn ọba wa mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tá a mọ̀. Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́. Bàbá dẹ̀ ní àṣemọ́ nìyẹn. Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́. Yorùbá ò lè jábọ́ lórí lẹ́lẹ̀. Ẹ jẹ́ ká máa yin àwọn ọba wa. Ẹ wo bàbá tí bàbá Kábíyèsí Ògiri yẹn mo ti mọ̀ wọ́n gbà tí mo ti wà ní Mọdákẹ́kẹ́. Ṣé tí mo ṣe mọ̀ wọ́n? Bàbá mi Olúmọ ó ní bíjọba Nàìjíríà ọba fún Sunday Igboho ní amnesty kó wá sòkú ìyá ẹ̀. Àwa ọba ilẹ̀ Yorùbá máa parapọ̀ àfúnlẹ̀ amnesty kó sòkú ìyá ẹ̀. Kí ni mo ṣe tí president DSS ní kó lọ gbé mi wá? Mo ti wá dé ń sìn. Ọlọ́run bá ló fún mi ní amnesty torí kó dá ẹ̀mí mi sí ẹni nìyẹn. Amnesty tí mo wá gbé wá mi ò gbé lọ Kaduna.